má bínú sí mi dáríjì mi jọ lẹ́yìn Ọlọ́run olókan mo ṣáà ti ń bẹ̀ ẹ́ látàárọ̀ jọ bá mi bẹ́ẹ̀ náà. gbogbo kí ló ṣẹlẹ̀? àdánù ẹgbẹ́ ló bá yà á dìde kúrò tó kọ́ ó ń káàpù ni kó lè sọ pé Mr. Nice ó ti yẹ. mo nice jù mi bẹ́ẹ̀ kó tó dáríjì mi lẹ́yìn Ọlọ́run ìwọ ló kàn jọ. babe tẹ́lẹ̀ ṣe bá ti mẹ̀ṣẹ̀ ẹlẹ́bi kò tún yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ wọn náà lọ ṣáà ń bẹ látàárọ̀ ó dé dáríjì wọn. kí ni ó kàn sọ bẹ́ẹ̀ ni ṣé ó mọ nǹkan tó ṣe fún mi ni lẹ́ni tí mo béèrè 3 million naira lọ́wọ́ ẹ̀ lásán tó ń stress mi over ẹ̀ kò gbé call mi fún 24 hours kí ló máa ló ṣẹlẹ̀. wọ́n ò pé òkè ilé lápò tí ń jókòó dé jì. babe owó tí mo ti send látànà bad problems nìyẹn náà. mo rí i àzàtànà yẹn kò ní mí nì mọ́. wo àkáǹtì 4 ni mo ní 3 ń bẹ ti family ni ẹyọ kan bẹ ló jẹ́ tèmi tẹyọ kan yẹn ni mo fi send owó sí látànà bank problems ni kì í ṣẹjọ́ mi tí n bá ever transfer ní owó sí ẹ nínú 3 ìyàwó mi máa mọ̀. dúró tìyàwó ẹ èkúrọ́ lálábàkọ ẹ̀ wá àbí ṣebí báǹkì 4 ló ní ẹyọ kan péré ni wọ́n lè fi ṣe transfer sí mi 3 tó kù yẹn èmi ò wà important right now ẹ máa níyàn lé ẹ máa dọ́ka láàmú ta ọkà tẹ́tí wá ń dà láàmú yẹn ẹ ní ṣe bó ṣe yẹ kẹ́ ṣe wá padà lọ́lé náà wá lọ dààmú yàn ẹ̀ ṣoré mi fèmí sílẹ̀. ọkà tó wà ń ta ó sàn ju yan ilé lọ. now if your wife run am make I know. wọ́n ṣe mi báyìí. Alani jókòó. mi lè jókòó. dúró ń bẹ̀. ó pè mí kí n wà báyìí àfi tí n bá gbọ́ mo ti dáríjì ẹ̀. ok mo ti dáríjì ẹ̀ mọ́tò tó fẹ́ rà fún mi gan. tí mọ́tò ṣòro ìyẹn ò ṣòro rárá ṣé bí mi ni ṣó mọ position mi ní society ni ìyẹn ò ṣe problem rárá tí mọ́tò yẹn. mo ti lọ jókòó. ṣé o ti dáríjì tí ẹ sì jẹ́ kó jókòó náà. ṣé o ti dáríjì kò sọ pé mo ti gbọ́. mo ti dáríjì ẹ jókòó but everything you said would be used against you in the court of law. Definitely. ẹ já mú kan. ẹ̀yin náà lè sọ pé àní tètè kúrò mi mọ̀ pé bẹ́rẹ̀ ẹ̀yìn báyìí ló máa ṣe mi mọ̀ kó máa yá báyìí máa máa bọ̀ ń sì máa múlẹ̀ tí mo fẹ́ lọ gbé tẹ́lẹ̀ bọ̀ plans ti change náà nìyẹn máa lọ pick wọn later I'll be with you shortly ma. gbogbo ẹni tó máa ń bomi mi nínú ilé yìí èpè mi ló máa pa wọ́n. mọ́mí Joy kò sẹ́ni tó ń bomi yín ike yín jò ẹ wo gbà bẹ́ẹ̀ mo pa ló ti jò tán kò sẹ́ni tó lè bomi yín. mo pọn mi síbí lánàá kí n tó jáde. ẹ wo mọ́mí Joy ẹ káàárọ̀ báwo. ẹ káàárọ̀ Mr. Fred. Uncle Fred. kí ló ṣẹlẹ̀. omi tí mo pọn síbí lánàá gbàtí máa jí láàárọ̀ yìí mi ò rómi nínú bíbá ẹ mọ́. mo ti sọ fún wọn ká lọ díkẹ wọn ò gbọ́. ó ń jó àbí ẹ̀yin náà lọ di ẹ pẹ̀lẹ́ báwo. mo ní àtàwọn guys dúró lánàá pé ẹ bá ti dé kẹlẹ ṣàyẹ fún wa. pẹ̀lẹ́ ṣòrìgbà tèmi wọlé lánàá ìwọ ti sùn ó ti ń ọrùn tó bá mọ traffic tó mú mi lánàá mo gbé kọ́sọ́mà kan lọ sí ṣọ́ọ̀gù tẹ̀dọ̀ ṣé gbogbo bí ẹlẹgánsà yẹn báyìí ó di paani Ọlọ́run. ẹ̀yin tí bá mọ̀ pé ẹ máa lọ lẹ́kì lánàá ngbà tí pè yín. kí n gbé ẹ dání àbí orí ẹ ò pè. ibi iṣẹ́ tèmi lẹ̀ yìí máa gbé ẹ kí. ẹ bá mi mú kábọ̀. mo ti bẹ́ẹ̀ mú. ìyá Joy ẹ̀yin àti bọ́m̀bẹ̀ lẹ́yìn máa fẹ́ra yín gbẹ̀yìn àmọ́ tó kọ yín bá mọ̀ ẹ má ní mi wà ń bẹ̀ o mi ò lè káwọ́ sẹ́yìn rojọ́ o. Mami Joy ẹ lọ àwọn díke wọ́n máa ń díke yín ike yín ti ń jò. ike mi ò jò kò sí kankan tó ṣe ké mi ike mi ò jò ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń pọn mi sílé ni ike yóò jò. ta ló lo mi yín. ọ̀dà wọ́n ti sọ fún wọn ike wọn ń jò lábẹ́ kọ́lọ́ wá solúsọ̀ sí. aṣọ ìgbàlà ń dá fún gbà
ṣebí ìgbà ló nígbà kàláyé kéékèèké jálẹ̀ òru gànjọ́ ẹnìkan kò mọ̀ bó ṣe rí o lọ́kàn mi. ẹni lórí ìyẹn kò ní fìlà ẹni fìlà yẹn kò ní orí o. ìgbòlóró lè gbé yàrá bóyá kí n látúnyàn ìgbòlóró lórí gbé yan orí wọn. Ìlọ̀túnyàn time. Ìgbà never the emotion. Bringing frustration. Madam, Atidele. Oh, sorry. Should I send the money to the same account? Same account, yeah. Alright. I'm sending it right away. Ṣé same time náà ni kí wọ́n gbé yín lọ́la? Check it. We are going to Thank you. It's more than a mistake. 50,000 less than same. No, she mistake. Echo for me 50,000 naira. Yes. Take care. Moshe. See you tomorrow. 50,000 naira. Okay. Yes. Welcome. Olúwa mi. Madam. 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 Welcome ma. How is you? Kí ló ṣẹlẹ̀? Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n tún ti bẹ̀rẹ̀. Àárọ̀ yìí náà gbà tán lọ mú kí wọn. Wọ́n ò dáhùn. Wọ́n tún dé. Wọ́n ò dáhùn. I need to call doctor. Alani, irọ́ ni o. It's a lie. I love this color. I love it. Wow. This is so beautiful. Wow. This is so beautiful. This is beautiful. I'm so happy for you, Remy. Thank you, baby. Wow. Alani. Beautiful. Yay! Oble! Baby, shout out to that! Mama is on later line. Wow, this is beautiful. Yeah! Really? Yes. Wow. Baby, I'm a pop champagne. Yeah. So, ma, yes, ma'am. Everything my long table. Ma pẹ̀lẹ́. Ma pẹ̀lẹ́ wọ́n kò ṣe fún ẹ. Ẹ má worry, ma, chairman gbé kí n má gbà kúkú lọ́wọ́ yín. Yes, ma'am. Baby, wọlé sí. All right, sister. So beautiful, thank you. Wọlé sí bí ó di fẹ́ last try. Yeah. What exactly is happening in this house? Kò yé mi. Ó ṣe jẹ́ wípé Simi nìkan làwọn big men máa ask out all the time.
even same thing ló máa ń ṣẹlẹ̀ tèmi àti ẹ̀ bá jáde. Ohun kan yìí ló ń date àwọn senator. Ohun kan yìí ló ń date àwọn top people nínú ìlú yìí. Àwọn tí wọ́n ń lo Benz, àwọn tó ń lo Lamborghini. Àwọn small boys onímọ́zù, oníkòrólà, àwọn bíi Uber driver, àwọn yẹn ló máa ask me out. Láìṣe pọ́n forí tèmi náà rún mọ́. Àbí ìdúró náà ṣé kìí ṣe wípé Simi ṣoògùn ṣá? Gbọ́n oògùn ló gbọ́dọ̀ jẹ. Mo ní láti bá a sọ̀rọ̀ kó fọ̀nà hàn mí. Ṣoògùn Ọlọ́run máa jẹ. Ó yẹ kó mọ̀ mí, mo wà about skin mi gan. Ṣé mi lọ máa gbọ́ṣẹ́ fún ti máa wẹ ọṣẹ wèrè kan fún 7 days àbí 10 days? I don't have time for all that. Ọ̀rọ̀ ayé mi lójú méjèèjì gan-an mi ti gbárùkù tì so máa lọ máa ṣoògùn tọkùnrin kan. Èmi ò ráyè gbogbo yẹn. Mi ò ráyè máa ní kí ọ máa jí èmi jẹ́ pé skin mi kì í fẹ́ kó ṣá. Máa wẹ ọṣẹ wèrè kan. I can't do it. Babe, social media wà ń bẹ̀. Wàá múra wàá fine, you take pictures. Wàá lọ gbogbo àwọn ọmọ mo ṣe máa ń lọ àwọn jáde yẹn. Àwọn ibi tó fine. Bẹ́ẹ̀ náà ni picture ẹ ṣe máa rí. Tó bá dé party, wàá make sure pé o ti wọlé nígbà tí everybody jókòó. Wàá wọlé bíi pé wọ́n ló kọ́ everybody jọ ni. Ajé center of attraction, yes. Well, èmi believe pé òun ṣoògùn ni, but since tó dẹ̀ ti sọ fún mi pé ó ṣoògùn, kò sí wàhálà ń gbà yẹn. Tẹ́lẹ̀ mo wò pé bí a kò kọ́ mi bó ṣe ń pẹja, kó má fún mi lẹ́ja jẹ. Ọba tó dẹ̀ ti insist pé ó ṣoògùn, kò sí wàhálà. It's fine. Kí n kọ́ ẹ bó ṣe ń yà kí n bẹ̀rẹ̀. What is wrong with you? Ṣé torí ẹ̀ ló ṣe wà múdì? Yes, ma'am. Aláyé ò rí nǹkan rò. Ó rí nǹkan rò. Bóyá kò dìde kó jẹ́ ká jáde. Torí an idle hand is the devil's workshop. Bóyá kò dìde kó jẹ́ ká wá bí lọ. Òun oníjìnlẹ̀ tó bẹ́ẹ̀. Wọ́n fẹ́ lè lémi ni mo pàyà mi. Kò sí. Bọ̀bọ̀ dìde kó jẹ́ ká lọ jọ. Ìgbà ẹni kò ní kọjá ṣé ẹni. gbogbo ìranu òṣì tó fẹ́ mi fún leléyìí ni àbí kí ni gbogbo nọ́sẹ̀nsì báyìí ṣé nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ tó ń filé ayé wọn ṣe leléyìí ni. Gbàgbà tó tọkọ ìyàwó ṣe kí ló fẹ́ mi wálé fún owó òòrí fún mi ìyìn aṣọ òòrí rà fún mi kí ló ṣẹlẹ̀ kí ni ìranu. Òòrọ̀ sọ àbí ó ká ọ lẹ́rán àbí òun wò mí ó sọ mí dìdìdìrìn àbí òun wò mí ó sọ mí dìdìdìrìn ẹgbẹ́ ẹ̀ wò mí àbí kí ni gbogbo òṣìṣẹ́ lẹ́yìn náà kí ni gbogbo eléyìí bá sọ̀rọ̀ náà kí ló dé kí ló fẹ́ mi fún bó ṣe máa káwọ́ lẹ́wọ́ náà nìyẹn ò ní sọ ọ̀kọ̀ọ̀kan kí ló fẹ́ mi fún kí ni gbogbo eléyìí. láyé ní sọ̀rọ̀ ṣé èmi náà pariwo mọ́. ṣo ṣáàpù síbi kan ni. èmi ló ń pariwo mọ́ àbí ẹjọ́ ẹ̀kọ́ àtọ́ra rárá orí ẹ̀ ò pè ṣá àdìgbò yẹ pé orí ẹ̀ ò pè. o ṣe máa sọ. nígbà tó ti bọ́ ìlú bàtà tó wọ̀ tó ti level wà lẹ́mu ti gbó o ti ní problem. Let me now tell you. Nígbà tí ó wà nílé bàbá àti ìyá ẹ̀ àwọn owó tèmi ń ná lé lórí ṣé wọ́n rẹ̀ lórí. Yes. tágbára mi bá ká ni màá ṣe ní ilé torí ẹ̀rọ jalè o rẹ̀ ní ìtẹ́lọ́rùn ni gbogbo ti rí ẹ báwo sọ̀rọ̀ náà o fẹ́ kí mi lọ máa ṣe kótà òbí ẹ̀ ṣe fún ẹ kí n máa ṣe fún ẹ ṣé wàá ókè nígbà tó ọdẹ òbí ẹ ṣé wọ́n rà lóò ẹ̀ fún ẹ ni. Ẹ kú lé o. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ ń bí? bó ṣe ń bi ní nìyẹn o. kéèrè bá a ṣe ń bi ní ìlú kí ló kàn kò sí nǹkan kan dáre. Kí ló ṣẹlẹ̀ ní kò ṣàlàyé fẹ́mi fòun lẹ́rù kí ló ṣẹlẹ̀. Èrò mọ́ mi iṣẹ́ ni àwọn àti àwọn wọn ṣe ni wọ́n ń jà látàárọ̀ ìyàwó ni wọn fún àwọn lówó wọn tọ́jú àwọn ìpínyà ń jẹ wọn àtàwọn lọ ti ń bá wọn jà tó wọn ágì ó ti sú mi. Ẹ wo ọmọ ẹgbẹ́ nu sọ̀hún jàre kí lẹ̀ ń sọ ìyá tó bímọ kínní kí lẹ̀ ń sọ. Ẹ wá rẹwà òkè ṣá. Ṣọgbádùn Filẹ̀ má ṣé mo tó ẹ ṣọgbádùn ṣọgbádùn fi sílẹ̀ sẹ́. ṣé gbogbo ẹbí ṣe fẹ́ dá ọjọ́ ọ̀nà mi ni. Fi sílẹ̀. Ṣe fẹ́ dá ọjọ́ ọ̀nà mi ni ìyá
Bísọ́lá ló sọ̀rọ̀ ṣé fẹ́ dáwọ́ dọ̀rọ̀ èmi lè náwó sí lójú. ẹ̀yin mélòó ṣe ṣẹ́kù síbì kan ni ẹ̀yin ràn kí ràn yìí ẹ kó ṣì dànù ọ̀rẹ́ bẹ̀ ta. Ọlọ́run mọ́ mi ilé fún láyé jẹ́ o, I swear to Almighty God, tí màá ṣe yìí ní mélòó lára ẹ̀, máa ń ná ẹ̀. Ṣé tí nǹkan tẹ gbé wálé, ẹ mọ nǹkan tẹ máa ṣe sí o, ẹ mọ nǹkan tẹ máa ṣe sí o. Láàrin iwájú, ṣé ìyàwó ẹ̀ rè? Ọmọ rẹ yìí tẹ fẹ́ fún. Òun ló ya wèrè báyìí. Òun rí bó ṣe tì mí tí mo ta gọ́gọ́ ni. Ṣé bá ṣe máa bá lọ rè? Ọmọ ya Káyọ̀dé ni bestie yín. Torí pé ó jẹ́ bestie mi ló wá bá tèmi jẹ́. Bá ṣe máa bá lọ rè. Rose school ní deeper life èmi sí ní àmọ́. Rose school ló lọ yẹn. Aláti ṣe tèmi ó máa ti ṣe ààrẹ. Ẹ̀dí má jọ padà. Torí tí n bá múra mo lè forí sán kinní yìí. Mami ẹ má jọ padà bá yẹn o. Ó lè gún yín nǹkan. Ó ń fọ́gò. Lọ́ba nulẹ̀ kí n tu tó bá yẹ pé onígò fífọ́ ni jẹ́ lọ́ba nulẹ̀ kí n tu. Wọ́n dìde o, wọ́n kú òǹbí òní sórí burúkú o, ẹ̀yin méjì mo bí wọ́n kú òǹbí o. Bísọ́lá ìyá mi, Bísọ́lá. Original bring to you. And let's be on the mix, baby. Somebody with them, somebody with them, somebody with them, somebody with them. Easy. Orúkọ mi ni Àtúndá Martins. Mo ní bó ṣe ń ṣe lọ́gbẹ̀ẹ́ mo lè láìkẹ́ ní mo fi ní kọ́fì ẹ̀ wọ́n. Tó bá mind ṣé mo lè jọ́ rẹ̀? Ọ̀rẹ́ mi jọ mo ní láti béèrè questions kan lọ́wọ́ ẹ̀. Mọ́tò wo ló gbé wá sí ibà? Mi ò gbé mọ́tò wá sílé o, cab ló gbé mi wá. Are you for real? Ó dẹ̀ ní God láti máa ask irú èmi out. Ṣé o wo mi látòkè délẹ̀ ni? We are not in the same caliber. Are you kidding me? Like, wo bó ṣe rí, wo bó ṣe múra, ó tún yọkùn. Oh my God. No, yẹn gan ló tẹ̀ kọ́kọ́ irritate mi lọ́tọ̀. Just look at yourself. Oh my God. You don't need to color. No, I can't deal. Mo rò bí pé mo fẹ́ jọ̀rẹ̀ o warrant gbogbo ebú yẹn. O ní mọ́tò, no. Òun ṣe class mi lọ́wọ́ àwọn category ẹ̀ mi mo ṣe wà mi ò lè fẹ́ ẹni tí ò ní mọ́tò. Báwo máa ṣe máa date ẹni tí ò ní mọ́tò? Okay, tá bá fẹ́ jáde a máa lọ gbé cab. No. It's not done that way. Okay? O ṣe gan. Excuse me. Babe. Wọ́n ètò ṣe bẹ́ẹ̀ sí máa ní. Kí ló dé? Báwo ni mi ò ṣe ní ṣe bẹ́ẹ̀ sí? Wọ́n náà wo irú ọkùnrin tó mú mi wá báyẹn. Onímọ́tò, imagine onímọ́tò, cab ló gbé wá síbí báyìí. Do you know who he is? Who is he? That is the general manager of Pearl's Investment. And so? Máa yẹn kan máa ń jẹ bí ọ́n ní sùúrù. He's just a calm man. And so? Ṣé yẹn ló wá ní kó má gbé mọ́tò? Máa yẹn kó máa kó I'm telling you, no. He's just a reserved person. Ìyẹn ti lọ nìyẹn jàre, jẹ́ kí n lọ bọ́ọ̀rẹ̀ mi. Mo dé ìpàṣọ jẹ fún mi lálẹ́ yìí. Your time is not my time. Working against me cause of my time makes you a clown. That's really the junction. I only competition. Work hard and play your game right. Now then you go see say Nǹkan tí yóò fẹ́ tọwọ́ bọ̀ nínú mọ́tò yìí. Mọ́tò ló ti gbóná yìí.
ti wá sùn Ọlọ́run ní ìmọ̀ ìmọ̀ bá ẹ fẹ́ ṣe o. Kí la wá fẹ́ ṣe báyìí? Báwo la ṣe fẹ́ délé báyìí? Èmi wò ó pé kára ti bonnet ká rìn síwájú bóyá máa rí bike ká gbé bike délé. Ọ̀kadà bó la ti fẹ́ rí ọ̀kadà tí gbogbo ẹ̀ dá báyìí. Ìkọlà máa fọ́ ọmọ o torí ó tẹ̀ ti rẹ̀ mí bẹ́ẹ̀ mi ṣe wà yìí o. Ti rẹ̀ mí mọ́tò kan ló ń bọ̀ yìí o. Ó lọ máa jẹ́ kó jẹ́ ẹni tó lè gbé wa o. Ó ti sú mi. Ṣorí mọ́tò akọ̀dédé create fault kan nǹkan tí ò ní láàárọ̀ á bá lọ́sàn èyí tí ò ní lọ́sàn á bá lálẹ́. Imagine kọ́nà ṣàánú èèyàn. Kò dé sí nǹkan kan tó ṣe mọ́tò ìgbà tá a máa gbé kúrò nílé. The funniest part of it. Àbẹ́rùn bàbọ̀dá àbẹ́ ta ló lè wà mà ṣẹ́rùn bẹ́ẹ̀ nìyẹn ni. Kó tẹ̀ gbé wa. Ṣé wàá dá dúró? Tí ẹ sì jẹ́ ó débi mi. Ó sì rẹ̀ mí. Ọkọ ẹjọ́ ẹsẹ̀ ọ̀pọ̀ ẹjọ́. Súnmisọ́lá. Irọ́ ni. Súnmisọ́lá. Wọ́n ni mo rí báyìí. Been a while. What's up there? Good to see you again. See you too. Pẹ̀lẹ́, báwo ni? Fine, thank you. Yeah. Mojoyin, this is my long-time friend, Fred. Oh, good evening. Hi, Mojoyin, good evening. Yeah, nice meeting you. Yeah, nice meeting you too. Kí ló ṣe mọ́tò ẹ̀? Ó kọ̀ dédé takú ni ṣe bá jáde à ń bọ̀ ni. Kò dẹ̀ sí nǹkan tí mi ò tí ì ṣe sí bó ṣe wà yẹn, ó kàn ń act up ni. Ibi tó wà yìí ò dáa rárá o. Ẹ ń bá yín wò. Kí ẹ̀dá? Kí wà lẹ́nu ẹ̀? Kí lẹ ti tún ara ṣe sí? Oṣù ọ̀wọ́ ó jẹ́ má stress. Kò dáhùn rárá o. Kí ló wá ṣe? Bó ṣe wà yìí, mo ti gbá bátìrì, mo ti fòkúta ṣe, mo ti hang ẹ̀, kò sí nǹkan tí mo ti ṣe. Even engine, everything, láti check. Ẹ ṣe pé ọ̀rẹ́ ti gbẹ mọ́ nínú wa. Àwọn yìí wà nú ẹ̀ náà. Ẹ ọmọ. Àwọn yìí wà nú ẹ̀ náà. Kí ló wá dé? Mo ti rọ mi, mo ti ṣe gbogbo ẹ̀. Exactly bó ṣe ń ṣe nìyẹn o. Ó gbéra o. Kí la máa ṣe? Ṣé kí ní mechanic mi wá báyìí wò lábí tẹ́wàá yóò dára o? Ẹ lè dúró sí ìwà bẹ́ẹ̀ yẹn o. Nǹkan tó máa ṣẹlẹ̀ náà ni bóyá kó wá bá wa wò lọ́la. Bó ṣe mọ́tò ìwá save ń bí báyìí. Kan tí mo mọ̀ jẹ́ kí n wò dẹ̀ pé èèyàn kan yọjú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Kò sẹ́ni tó fẹ́ rí máa dárí lọ́wọ́ Fred o. Ọ̀gá. Fred. Ní sùúrù. Good evening sir. Ẹ kálẹ́. Bó ṣe máa ń ṣe ní gbogbo. Ẹ jọ̀ọ́ má bínú apá park mọ́tò síwájú ìgbà ó dákú. Bẹ́ẹ̀ ni sọ máa wò láàárọ̀ la. Ṣé wọ́n wá ní gbé mọ́tò? Ok. Careful. Jẹ́ ó ṣe. Wọ́n ní kò sí problem pa lè filẹ̀ pé kò sí kankan tó máa ṣe. Wọ́n máa ń ti gate wọn nísàlẹ̀ bẹ́ẹ̀. Jẹ́ àfilẹ̀ ibi tẹ́wàá yóò wà òkè rárá. Ẹ kó lọ́nà. Gbé báàgì wá ń gbà. Wọ́n máa ń ti main gate wọn sókè. Kò sí nǹkan tó máa ṣe. Thank you. Kò tún tì. Gbogbo ẹ̀ náà lọ máa ṣe lọ́la. Ẹ filẹ̀ má ọ̀rẹ́ kò sí nǹkan tó máa ṣe wọ́n ló wà òkè wọ́n máa ń ti gate time. Ìjọba mi gbé báàgì. Ọmọ ìlú kìí sọ̀rọ̀.
Good afternoon. So, did you book Lumi cab? Yes. Okay, you can come in. Can I start the trip? Yes. I've started. Can you see? Okay. Please use your belt. Okay. Please, I will have to branch out the filling station to buy fuel. Okay, no problem. Is that AC okay? Yes, it's okay. I should be. It's okay. Are you okay? Sorry, Auntie. This Niger. This fuel scarcity is something. Yesterday I bought 1 liter, 1.5. God help us. 1.5 per liter. Imagine 1.5. Yes. This country. 1.5. Come on, Shanoa. Come on, Shanoa. You buy Nina? Ben. No, Shano. Àmì Jésù. Come on, Shanoa. Máa gbàdúrà náà ni. Have you? Auntie, are you okay? Is that AC getting to you at the back? I can. Let me increase it for you. I've increased it. Thank you. Call me back. Mo gbé customer mi lè sọ̀rọ̀ nsìn. I'm sorry. Pé ara máa kàn wo filling station tí queue ò pọ̀ ńbẹ̀. Ẹ má bínú ẹ jọ̀ọ́. I'm not buying into your time. I'm so sorry. FM music. Ẹ lè fi sí. Okay. Mi ti bẹ̀rẹ̀, ẹ má bínú, kò ṣiṣẹ́. Ti ní fault. Ẹ má bínú. Kò sí wàhálà, no problem. Ẹ má bínú. Àbí kí n play ẹ̀fín látòrí fún. Má wọrí. Àwọn ọmọ olúwo ni yín mà. Èkìtì. Ẹ má bínú, it's against the ethics of our job kí ká má bá. Wọ́n mi ò kàn láì kí n gbéyàn kí n má bá wọn interact. Má bínú. Èkìtì apá abúlé yín mà. Ìkẹrẹ. Ìkẹrẹ Èkìtì, that's good. Ẹ̀yin kọ́, ṣé sísá yín ni wọ́n àbọ̀ rẹ̀ yín? Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ yín? Wow, ẹ dẹ̀ jọra bákan. Ọ̀rẹ́ mi. Ìkẹrẹ Èkìtì, wọ́n lẹ́yìn Èkìtì ẹ máa ń burú díẹ̀, ìjẹ́ burú. A kì í burú bẹ́ẹ̀ yẹn. Mo dẹ̀ lẹ́rọ̀ kan báyìí, múra sí lórúkọ ọ̀rẹ́ mi yẹn. Ọmọ Ìjẹ̀rò lòun, Ìjẹ̀rò Èkìtì. Ọmọ ọba ni. Ọmọ Ìjẹ̀rò ni. Ó wá fẹ́ ọkọ kan tó wá látàbẹ́ òkúta. Àwọn méjèèjì, ìfẹ́ wọn báyìí. Ó lágbára. Ó lágbára gan. Ọmọ ọba làwọn méjèèjì. Náà mú ṣeré gan. Àtọ́ máa múra wọn ṣeré báyìí, in fact. Ọmọ Èkìtì alágídí bẹ́ẹ̀. Àti ẹ̀yìn díẹ̀ ní like shitting. Kí o pọ̀ filling station yóò. Ẹ má bínú bí a kì í lọ sí the next one. Kò sí wàhálà. Àbí kì í ṣe offline? Ṣé fẹ́ kì í ṣe offline? So mami, kò sí. Ìwọ ló ra ilé náà wọ́n tún wá gbé kí lẹ́nu. Ọlárẹ̀wájú. Kí ni. Bàbá àgìlọ́ ẹ̀ pé kó má lọ ni. Ta ni. Ìyàwó ẹ̀ ló ń lọ yìí. Ó ń lọ bọ̀ tẹ bá ń gbọ́ àkútúnkọ́ ẹ̀ lọ́nà ọ̀run. Kò kú o, ó ń lọ ni o. Ó dà àlọ́ tó ń lọ ẹ̀ lọ́nà ayé. Mami ṣé bí n tẹ fẹ́ ni. Yes. Ṣé bí n tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ ló padà ṣẹlẹ̀ yẹn nígbà tí mo mú obìnrin gidi alálùbáríkà tó understand mi tí mo mú yẹn wálé ẹni rárá o ọwọ́ ìgbésókè ju tiẹ̀ lọ ọmọ olówó ni ọmọ kìnnì kan ni àtàkùtà lè rí mi wọ́ màmí ṣé owó nífẹ̀ẹ́
Mami, ṣé tó yàn bá dẹ̀ ti lówó sí ṣé kò ní nífẹ̀ẹ́ mọ́? Àjò kan máa dórí ẹni mò ń ṣe. Ọ̀rọ̀ yìí ti yé mi. Ṣé bí n tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ yìí? Àbí? Ẹ lọ mú ọmọ rẹ yín ọmọ ìyá Káyọ̀dé ẹ mú yẹn wá. Ó ṣe bá ọmọ gidi ni o. Èmi ọmọ pọ́nmọ́ pàpà alágídí kò tí ì ní. Nígbà òjò pọ́wọ́ mi ló dàgbà sí i. Tí ìdẹ́ ìṣọ́ mo ní jàgídíjàgan, èmi ọmọ pọ́ sí dánmọ́ rádaràdà. Sí problem. Mami, on to the next láyé ń wí sìn. Àwọn ọ̀rẹ́ yín tó kù tẹ́jọ́ ṣe ẹgbẹ́ alájẹsẹ́kù. Àwọn ìyá àràwọ̀, àwọn ìyá Monday, ìyá sẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ wọn. Ọmọ wọn obìnrin kan kó wọn wá. Ẹ̀kọ́ àwọn ọmọ wọn. Ọlárẹ̀wájú máa sọ̀rọ̀ bí ara bí abiyamọ máa ní lajú sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Tàlùbọ̀ tí ń bá yín gbé ọ̀rẹ́dì máa ń. Kò sẹ́ni tó máa bí ìrẹ̀ lọmọkùnrin bẹ́ẹ̀ tó máa bẹ́ẹ̀ lọ́n káyé ẹ̀ bàjẹ́. Àjò kan máa lórí ẹni mò ń ṣe. Ibi tó bá dáa fún ẹni máa rí jẹ́nu ẹ̀, àbúrò ẹ̀ náà máa rí jẹ́nu ẹ̀. Ìyẹn gbòdọ̀rọ̀. Mo ṣe wà ẹ́ tí n bá wẹ́ẹ̀dì tẹ́ bá gbọ́ tẹ́ bá wá bẹ̀ kí n di ké. N ò gbọ́. Aṣọ ìgbàlà ń dá fún gbà, ṣèbí ìgbà lónígbà kàláyé. Kéékèèké jálẹ̀ orúkọjọ́. Ẹnìkan kò mọ̀ bó ṣe rí o lọ́kàn mi. Ẹni lórí ìyẹn kò ní fìlà, ẹni fìlà yẹn kò ní orí o. Ìgbòlówó lè gbé yàrá bóyá kí n látúnyàn. Ìgbòlówó lè gbé yan orí wọn. Send 2 million naira say now. More now? Yeah, more. And immediately to send us a mail. What she transfer padà sí? Yeah. Yeah, could you check the order now? We'll send 2 million naira padà sí me. Why? Oh, because I felt like back on lójú mi ò béèrè owó lọ́wọ́ ẹ. Mi ò ní kó fún mi ní nǹkan kan tó bẹ́ẹ̀, you know. O kàn wò mí kàn fún mi lówó. See, should I call it the love of the universe that ọkọ ni olórí aya, or let me say culture wa ó jẹ́ ká mọ̀ pé ọkọ olórí aya èmi ló yẹ kí n máa provide fún ẹ. Do you understand? Not the other way around. Tó wá tó wá di pé wọ́n lọ wò mí tó fún mi 2 million, tó fún mi 500,000, tó fún mi nǹkan ló ń máa rí bákan lára mi. Kò sí nǹkan tó wà bẹ́ẹ̀. Túwẹ̀ làwọn ọkùnrin ò ṣe ń fẹ́ liability mọ́ ń sìn. Ṣé fún mi kí n ṣe fún ẹni kájọ ràn ara lọ́wọ́? Ìwọ náà sọ ń sìn. O ní ṣe fún mi kí n ṣe fún ẹ. Tí n bá ní látọwọ́ ẹ, tí n bá ní láti support, then I'll tell you. But right now, I don't need anything of such. See, calm down. Tó bá wo alert tó máa gbà gan, wà á rí pé 2.2 million ni mo send sí ẹ. Do you understand? So mo bẹ́ẹ̀ fi 200k sí kò fi yẹn ṣe rẹ̀ because of my Tuesday. Àbàdàn mọ́ mi o. Mo fẹ́ meet ẹ finally, yeah. So. Wow, irọ́ ni o. So mọ́mì ti ní kò mú mi wá. Oh yeah, àwọn tí ń bèrè pé àwọn fẹ́ rí. I can't wait. I'm so happy. Ṣé mo ti sọ látara pátápátá? Eléyìí gan-an nínú mi dùn sí jù. Kò sí nǹkan mi, I'm so happy. Bá ṣe mẹ́rin máa ń gan. O tó bẹ́ẹ̀ láti jẹ báyìí jẹ. Màá dẹ̀ máa wọ lọ fún ara mi. Màá lọ fún ara mi wọn. Báwo lè fẹ́ jẹ́? Màá sọ pé èmi ni àfẹ́sọ́nà mi. Fúnra rẹ̀. Màá kàn lọ ọmọ kan títí màá kàn mú un lọ́pọ̀ nìyẹn ni wọn kò mọ̀ pé kí ni. O tó bẹ́ẹ̀ èmi máa gbéra mi lọ bá àwọn tó bá wà.
Ajá máa jẹ́ tọ̀rọ̀. Ajá ò ló ń jẹ ẹ́. Babes. Báwo ni? Wọ́n wó lọ́lọ́. Mo sáré fẹ́délé ni. Lákòókò tó ń fẹ́ ṣe sọ mú láti tidy up once and for all. Ò lè ní àbọ̀. But ìgbà wo ló máa dé sọ́dọ̀ àmọ́ lè pípẹ́ oúnjẹ sílẹ̀ kó tó dé. Tó bá wọ̀. Mo ń lọ nìyẹn. Ìyẹn tó di next week ní ẹ̀ náà. Mo má ṣe bẹ́ẹ̀ náà. Bọ́ọ̀lù tó máa sọ pé ó tó di next week. Ó mọ̀ kí mo máa miss ẹ̀ náà. It's okay, ma miss me, yeah, of course. But you see, should I want to feel it to me? I know are very important. You get? And today is just Tuesday. Darling, má ṣe bẹ́ẹ̀. What people I always share, what power I know living now. Anything that belongs to me belongs to you too. Oh, definitely, yeah. But for now, babes, we'll get the point there. But for now, jẹ́ ká ṣe pé ilé mi, ilé ẹ, tí n bá wá, máa bẹ ṣeré, máa padà sọ́dọ̀ mi. Tí wọ́n náà bá wá, wá mi ṣeré, máa padà sọ́dọ̀ ẹ. Do you understand? Tó bá wá yá later, tí egun ti wọnú egun, tẹ́ran ti wọnú ẹran, you know, ìwọ máa wá move sí ọ̀dọ̀ tèmi. Even kò jẹ́ pé no kiosk ni mo ń gbé, you be there with me. Do you understand? But for now, jẹ́ ká maintain status quo yẹn pé my thing, and your thing, your thing. Do you understand? Babes, get me right. Èmi náà máa miss ẹ, but I have to go. Be good, right? Oh, all right. We're not a casual more. Me, Mashadani Wabi, and another could make sense. Give my wash for the meji. I'll see you when I see you. All right, then. So, Mark, tell the phone, right, Jay? No. Babe. Time is waving by. You must catch it. Time is waving by. Cause he bashiri shiu. Igba eni go koja eni. Mopsy. Hey. Àbí pé ẹ̀gbọ́n mi mojú lọ sọ́jà. Ẹ wo bí wọn ṣe fine. Skin like milk. Ó mojú lọ lóòótọ́. In fact, okay ló rẹwà jù láwùjọ. Oh beautiful sha. Mommy, ẹ̀yin náà dẹ̀ bá dò. Ṣé lóòótọ́? Ìyá. Ọmọ Olúbo ni ẹ́. Ọmọ Ọ̀ṣun state ni mí mà. Ọ̀ṣun, àwọn ọmọ Ọ̀ṣun dẹ̀ máa ń dà. Níbo lọ́ṣun? Òṣogbo òròkì ni. Òṣogbo òròkì. Àwọn ọmọ Ọ̀ṣun tiẹ̀ máa ń dà. Wọ́n dẹ̀ máa ń farabalẹ̀. Dádì àti mọ́mì ńkọ́? Dádì àti mọ́mì ti ṣaláìsí. Ọlọ́run àforíjì wọn. Látìgbà tí wọ́n dẹ̀ ti kú, èmi nìkan náà ni ọmọ tí wọ́n bí tó fi sáyé. And pọ́sí mi dẹ̀ rí lè lówó gan. In fact, gbogbo ilé iṣẹ́ bàbá mi pátápátá, èmi ni mo manage látìgbà tí wọ́n ti kú. Má ṣe o. Ṣé pé bó ṣe wà ní ìsìn wa ti kọ́lé o? Bẹ́ẹ̀ ni mà. In fact, kò ń ṣe ilé kan ni mo kọ́. Kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta. Yàtọ̀ sí ilé tí pọ́sí mi fi sílẹ̀. Yes. Mommy, investor ni. O máa invest into real estate. Ó túmọ̀ sí pé ilé-iṣẹ́ ńlá ni bàbá fi sílẹ̀ fún ẹ. Òun náà ni mo sọ. Company pọ́sí mi tó wà nílùú yìí kó tó márùn-ún. Tí a dẹ̀ ní àwọn workers oríṣiríṣi. Àwọn òṣìṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ. Ṣé popular company tó máa ń ṣe rọ́bà dáàbòbò yẹn? Condoms láìdè lórí. Ó dáa bẹ́ẹ̀. In fact, mo ṣe ń rò ní pé tí èmi àti ọkọ mi tá bá ti wet tán, àwọn méjèèjì la máa run company yẹn. Láàrin mo rò bó gbọ́n tí ìyàwó ẹ̀ sọ. Mọ́mí mo bọ̀. Ó ní o máa ṣiṣẹ́ lábẹ́ òun. Mo mọ̀ pé àwa méjì la máa jẹ́ general manager tá a máa kan. Òun náà ni mò ń sọ pé òun máa ṣe ẹrú. Ṣé o mọ̀ pé tọ́kọ bá ti ń daṣẹ́ papọ̀ mọ́ ìyàwó ní ìsìnwọ́ ló lówó ẹ̀ o ti nílé bíi 8 bàbá ẹ̀ fogúnlẹ̀ fún ẹ rẹpẹtẹ nígbà tó ń bá wa ṣiṣẹ́ lábẹ́ ẹ̀. Ìkà ni ẹ o. Kò lè ṣeé ṣe nígbà tí mo ti rí ẹ mo ti báwo ẹ ṣe rí gbogbo tó kó sára gbogbo ẹ tí ń dán yindin gbogbo ẹ tí ń ṣojú wáìwáìwáì. Mi jọjọjọjọjọ má bà tèmi jẹ́
tèmi jẹ́ mo jìyà lórí yín ni má rí mi àbórí eléyìí ò pé ni sórí ẹ pé sá sọ ọmọ tó ń ṣe sá kí ló ń ṣe é ṣé mi jìyà lórí yín ni nǹkan tàn yìí mo ní kọ́mọ tèmi wá fẹ́ ọmọ mi ò lè fẹ́ o. ẹgbẹ́ mi ìkànnì ẹ o tó bá ti gbọ́n méjì wọ́n wá máa mọtí kiri wọ́n á bá yé ọmọ jẹ́ fún mi tó bá sì bá yé ẹ̀jẹ̀ wọ́n á gbọ́ ọmọ mi wálé wá fún mi èmi àwa máa ràn yẹn màá wá máa dààmú kiri lọ́mọ tí mo ti ní kí n jókòó kí n máa jẹun ẹ̀ kó máa fún mi lómi kó máa fún mi lówó kọ́kàn mi balẹ̀ kí n fẹ́ lo 20 naira kí wọ́n á ní kó fọ́mọ mi kí n fẹ́ lo 50 naira kọ́ mi máa tọ́ ọlọ́wẹ́ kọ́ mọ mi dọ́mọ ọ̀dọ̀ kọ́ mọ mi máa rìn di kiri kó sọ́mọ mi di wèrè kó sọ́mọ mi lọ́wọ́ burúkú ọmọ mi ò lè fẹ́ dìde. mọ́mí gbogbo properties tí mo ní pátápátá ọkọ mi náà. abẹ́rẹ́ ọlọ́run ò lè fọmọ mi o bẹ́ẹ̀ ni ọ̀jẹ́ ti ga jù ò lè fọmọ mi mo jìyà kí àwọn méjèèjì tó mo jìyà kí tó rí wọn bí mo dẹ̀ ṣe wa má sunkún má kúlẹ̀ ìkúlẹ̀ gangan ni mi fẹ́ rárá. kí ló dé tó ṣe báyìí why don't we react báyìí. listen èmi nífẹ̀ẹ́ kò ṣe family mi kò dẹ̀ sí nǹkan kan tó máa yà wá and that's final. Láàrin ìwọ ló rò pé kò sí nǹkan tó lè stop ẹ ìwọ ló lè nífẹ̀ẹ́ mi lóòótọ́ but àwọn parents ẹ ò fẹ́ mi. Sorry láti wà tó sọ fún mi pé o fẹ́ mú mi lọ meet mọ́mì ni mo ti ń ro lọ́kàn mi pé mọ́mì ẹ lè máa gbà kò fẹ́ mi nítorí status mi and same thing nǹkan tí mo rò gẹ́lẹ́ ló ṣẹlẹ̀ so no problem. Listen, see, ètò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ orí àwọn lásán ni I can always walk around it. Èmi àti gbogbo lájọ ní nǹkan tá à ń jọ ń ta. You see, forget about it. Kò sí wọn tó kọ́ anybody. Mo sì ò ní ráì lásán pa àmì bá mi fẹ́ àmì bí akọ̀rọ̀ fẹ́fẹ́. Ìta ló bá wọn lọ formality lásán ni. This marriage must hold and nothing will stop it. Yeah, nothing. Láàrin má sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn. Ìwọ ni kọ́kọ́ ni mo fẹ́ fẹ́ tí n bá fẹ́ mo máa fẹ́ àwọn fámílì ẹ̀ náà gbogbo àwọn fámílì kan ni mo fẹ́ ọkọ mi mo fẹ́ kó sí nǹkan tó jọ tí fámílì ọkọ ò bá láìkè yàn báwo ló ṣe fẹ́ gbélé ọkọ kò sí bó ṣe fẹ́ ṣe so mọ́mí ẹ̀ ò fẹ́ kéèmí àtẹ̀jọ́ wà papọ̀ and it's fine ṣòtúbọ̀ má kọ̀rọ̀ sí màmá ilẹ̀ ni jẹ́ kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí wàhálà mẹ́. So kí ni ẹ̀kọ́ wa? Ó kọ́ wa wípé lọ gbọ́rọ̀ sí àwọn òbí ẹ̀ lẹ́nu because obìnrin lè fún ara mi èmi náà lè bímọ ọkùnrin lọ́la kí wọ́n máa bá ọmọ mi sọ̀rọ̀ kí ìyàwó ẹ̀ máa sọ fún pé nǹkan tí mo sọ right kò lè possible mo ń sẹ́ ò fẹ́ kí èmi àti ẹ̀ kájọ wà papọ̀ and mo ti yọ̀ǹda ẹ̀ máa lọ bọ́lá ò ṣe kú mi and I'm fine. No, mi ò wá. Please jáde nílé mi. Yes. Ó gbọ́ nǹkan tí mo sọ mo ní kó kúrò nílé mi kó excuse me lọ ṣe fẹ́ inú mọ́mí ẹ̀. Kí n kúrò nílé ẹ̀. Please. No, don't. Wá try Ita please out. Jáde. Láàrin jáde lọ gbọ́ràn sí mọ́mí ẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n I'll be fine. Go. Omi ìpè kí n. Out. But I was just trying to. Oh, it's okay. Get out. Aṣọ ìgbàlà ń dá fún gbà. Ṣèbí ìgbà ló nígbà kàláyé. Kéékèèké jálẹ̀ òru gànjọ́. Ẹni kọ́kọ́ That's the story of my life. Bí mo ṣe di ẹni tí ò ní adé lórí at age of 40 years nìyẹn. Your story is so pathetic. But Okay. O fẹ́ try láti console mi àbí? Màá mú kan. Fred. Ma. Gbé mi lọ sí the same joint. Okay, ma. Thank you.
bọ̀ ẹ̀ máa wí. Bẹ́ẹ̀ kùtù. The bá close wá lọ́lé ìwọ àmì mo ṣe fàájì lọ. Mo fẹ́ ṣàkáǹtì ni mo máa ṣàkáǹtì kí tó kúrò ń bí mà. Arákùnrin. Má. Ó rọ́ síwájú mi ò tí ì mú tán. O mọ̀ bí àwọn tí máa ọ́dà fún mi. Wá ló lọlé. Tó fẹ́ lé mi ni. Ilẹ̀ ti ṣú. Táìmù ti lọ. Wá! Ó ń pariwo. Ẹ má bínú, mi ò pariwo mọ́ yín, madam. Kò sówó lẹ̀. Má? Tí bá wọ́n títọ́, máa fẹ́ lówó. Irọ́ o, kò possible. Bí báwọn èèyàn wáyé ń sọ nìyẹn, tí tó máa fi sá lọ mọ́ wa lọ́wọ́. Èmi? Clayton embarrass mi. Mi embarrass yín, torí àwọn owó yẹn nínú sálárì wa ló ti máa ń yọ. Madam. Wo bí? Wọ́n la ṣé ní tó ń wọ̀ ẹ̀? Ṣé mo jọ ẹni tó lè jẹ́ lówó bí? Mo bá àtẹ̀kọ́jọ ẹ̀ mo lè rà á. Wàá tún fún ẹ lówó sí i. Jẹ́ kí n mọ́tì mi tán ṣe bí ọmọ gidi kó mọ́tì mi wà kí n tún mú sí i. Ẹni tó fẹ́ gbé mi ó máa tó dé. Tó bá ti dé, àjọ máa lọ ní gbogbo wa. Má bá ìjà! Báwo ni? Fine. Ó yá mà. Kí ló dé? Ó lè embarrass mi torí owó. Madam yìí ni, mo ní kó sọ owó ọtí tó sì mú látẹ̀ẹ̀kan. Wọ́n máa fún yín náà, wọ́n máa fún yín, ṣe problem náà. Ẹ pẹ̀lẹ́. Wọ́n máa fún yín. Ó embarrass mi torí owó ọtí. Ẹ má bínú, ẹ jẹ́ àmà lọ lé time ti lọ mà. Fred. Ma. There's a bottle. No, ẹ ní sùúrù, ẹ máa. Èló lówó yín? 35,000 ní sà. 35,000? Bẹ́ẹ̀ ni sà. Madam, ó ní 35,000 náà, ṣé kí n fún? Only 60,000. Oh. Thank you, ma. Oh, okay. Ó yá, kí ni account details yín? Ẹ jẹ́ kí n tẹ̀sí ẹ̀ sà. Fred. Madam, ẹ ní sùúrù mà. Ó ní sà. Okay. Ó ní 60,000 sà. Ẹ gba 600,000. Wèrè confirm jọ. Wèrè ni ẹ́. Ní fún yín 60,000. Ó ń tọ̀ sí èmi torí owó ọtí. Ó dà ní ẹ wà okay. Ẹ má wọlé, ẹ jẹ́ àmà lọ. Fred. Ẹ jẹ́. Jẹ́ sáré fún gbogbo tó kù. No, ìyẹn ti wà okay wa. Ẹ jẹ́ àmà lọ. Madam, ẹ rọra. Ẹ pẹ̀lẹ́. Your time is not my time. Working against me because of my time makes you a clown. Pẹ̀lú mi káàkiri. Ṣé yàrá mi ló mú mi dé? Mi mọ̀ bí yàrá yín ni bọ́ kò ṣáà wà níbà ìkẹlẹ̀ ìrà kẹsùn sílẹ̀ bá dé mọ́ ọmọ. Ó dá ẹ lójú. Fred. Orí bẹ́ẹ̀ ni. Ẹ jókòó ni. Ẹ kò jókòó ni. Ẹ̀sùn kọ̀ọ̀kan fún ẹ. Má lọ, mo fẹ́ kó jẹ ká. No, you can't want me. Mama or yes. Fred. Fred. I want you. Fred. Mo notice pé ó kàn ń wù mí
Gbogbo àtàwọn à ń bẹ̀ yẹn náà a tún dé bíbá ó tún wò mí kí ló ṣẹlẹ̀. Torí mo ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Kí ni yẹn? No, Joy. Yes. I like you so much. Really? In fact, I really love you. And I want us to date. Ṣé o ń ṣeré ni? Yeah, sure. In fact, you like it. I love you so much, and I want to marry you. Oh, they stop it. Báwo ni wàá ṣe máa sọ pé o love me? Ẹ ṣe wà nù kí n love ẹ. Ẹ̀ṣẹ̀ gidi ni o. Báwo ni irú ẹ ṣe máa sọ pé o love me? Ẹ̀ṣẹ̀ wà ńbẹ̀ o. But Joy. Ṣé o wà okay ṣá? Báwo ni irú ẹ ṣe máa sọ pé o love me? Kí ló ní láyé? Kí ló já mọ́? Ṣé pangolo tó ń gbé kiri yẹn náà ni ló ṣe lè wò pé o lè kọnu sí irú èmi Mojoyin? But human. Oh boy, wo tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ yẹn ni gbàgbé ẹ̀. Máa gbé báàgì mi màá máa lọ. I'm sorry. Time is waving by. You must catch it. Time is waving by. Fred, pick your call now. But kí ló tí bàbá yóò gbé fún mi látàrí tí mo ti ń pè? Ẹ kú jókòó máa madam. Yes, kí ló ṣẹlẹ̀? Oúnjẹ tẹ ní kí bá ń ṣe ti ṣe tán ma. Ṣó wà okay? Sórí ẹ pé kó sí kó wájú kó kẹ́rẹ́ sọ́kítọ́ kó wájú mi jọ. Mo sọ pé ebi ń padà bí mo sọ pé mo fẹ́ jẹun idiot. Wọn kì í wo múdè rárá. Madam, ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ jẹ ti jiná. Yóò sáré. Oh, Fred, why? Mi àti òun níjà náà, kí ni gbogbo eléyìí? Speak your call, talk to me. Ìmọ̀lẹ̀ á tún kálọ̀ lójú ọjọ́. Ìmọ̀lẹ̀ á tún fòye sójú ọjọ́. Àtòrí láyé táwa yìí o. Ó dẹ̀ jọ náà. Mo fẹ́ Mojoyin ní ilé òun ṣe pé bí a eré. Mo nífẹ̀ẹ́ gan ni. I swear mi ò lè sùn láti Joy. Ọlọ́run. Oh, serious? Mi like báwo ni. Like, ask Mojoyin out without my consent. Mo kàn ṣe bí ọkùnrin náà ni pé kí n bá sọ̀rọ̀ náà. Ó dẹ̀ fàrígá mọ́ mi lọ́wọ́ pé kíní. Kò lè gbà. Why? Ó mọ Mojoyin. Òkè báyìí ló ti máa ń mú kó lọ mu. Mojoyin ló fẹ́ mi pé tó fi dára lẹ̀. Ọmọ kan tèmi fi ọ̀rẹ́ ẹ̀ ni. Ẹ close gan, ó máa ń gbọ́ràn sí ẹ lẹ́nu. Tó bá bá sọ̀rọ̀ ó ṣeéṣe kó gbọ́ náà jọ. On this note, kò lè gbọ́. Kò lè gbọ́ sẹ́ẹ̀. Mojoyin. Okay, ṣé o ní jíwá gan? Stop it now. I'm talking about Ọlọ́run máa ṣe gbogbo nǹkan tí ò tó máa tó máa ṣẹ́kù. Ìwọ kò bá mi bá sọ̀rọ̀ náà jọ náà. Mo ti gbọ́ ẹsẹ̀. Máa bá sọ̀rọ̀. Lọ́mọ tẹ́ pé ṣé o fẹ́ mọ ọ̀rẹ́ mi tó mi ni? Àbò fẹ́ mọ jù mí lọ? Exactly. Ìjọ́ ẹ̀gangan mo ṣe ni kò bá ń bá sọ̀rọ̀. Ọ̀rẹ́ inú máa gbọ́ràn sí ẹ lẹ́nu náà. Mo ti gbọ́. Abeg. All right. Ó fọ́ níṣà. Kí mi máa fẹ́ kíní burúkú tó ń pè ní Fred yẹn. Ordinary Uber driver lásán. Òun ni wọ́n wá ń sọ pé kí èmi Mojoyin ọlá kí mi máa fẹ́ irú ìyẹn. Ó kún yàn mí kéré gan. Mojoyin. Ṣé Fred ló pè ní ordinary? No, that's too much for you to say. A young, vibrant man with so much prospects. Fred. Ṣé cabman lásán tó pè yẹn? Ṣó sọ fún ẹ pé òun lè pay bills ẹ̀?
àbí kò yé mi. bó ṣó rí pé kà ni ẹ afẹ́ ajẹmáfẹ́ ayọ̀ ni ẹ tí kò bá kí ń ṣe bẹ́ẹ̀ ní alẹ́ àná bẹ́ẹ̀ yẹn ní sẹ́nitọ̀ tó orí mọ́tò tí sẹ́nitọ̀ wá fi gbé e lálẹ́ àná ni ìwọ wá sọ pé kí èmi lọ máa fẹ́ uber driver ó disappoint mi gan. Ìjòyè èmi ń fẹ́ sẹ́nitọ̀ ṣé wò mọ̀ pé àwọn bíi sẹ́nitọ̀ yẹn I really ní nǹkan kan tá a fẹ́ offer ara wa they just always want me in their bed torí ẹ̀ gangan lèmi gan ṣe máa ń gba owó tí mo máa ń gbà lọ́wọ́ wọn because really tabanika wo at the end of the day kí ni àjọ fẹ́ offer ara wa. I don't care ṣúrẹ́ mi tí mo ṣe wà yìí mo Joyanlá mi ò care bí mo ṣe wà mi ò lè wá láti ilé tálíkà kì í ti wá wọnú ilé tálíkà mi ò lè kú sínú ìṣẹ́ náà bí mo ṣe wà yìí èmi mo Joyanlá o ọkùnrin tó bá máa fẹ́ mi ó gbọ́dọ̀ ní owó ó gbọ́dọ̀ máa lo àwọn big cars like ó gbọ́dọ̀ máa rìn pẹ̀lú àwọn big people big men ni mo fẹ́ I don't deal with small men. mo joyin. yes. ó ṣe sùúrù èèyàn tó nífẹ̀ẹ́ torí tọrùn ó ń kọ́lẹ̀ àwọn big men ló fẹ́ lé mú. mo joyin ṣé o mọ̀ pé èèyàn kì í forí borí ni. wo jẹ́ ká mẹ́nu kúrò lórí ẹ̀. okay now bí big men ni mo like yan. that's right. kò sí bá ṣe lè ṣe o ìgbà ẹni kò ní kọjá ẹni. ṣàkóń tọ́jú ọ̀rẹ́ mi ṣáà ogójì ọ̀nà rẹ́bù tí wọ́n ṣe ń dánsẹ́ lọ́rùn. iṣẹ́ kí ni mo gbà iṣẹ́ mi náà ni láti tọ́jú ẹ. látọ̀ ló ń bá wa jẹ́ kó lè ṣe délẹ̀ ìyẹn ló máa gbé tàṣà. ọ̀rẹ́ tí mò ń wò yìí ilé tọ́jú bàbá oníbàbá dáadáa. Chief ẹ ní láti doubt mi ò ń ṣe bébì náà. Chief ó yẹ kẹ́ mọ̀ mí kì í bá tí kì í mú tilẹ̀ mi àbí mo jọ ikọ́ ọmọ àgbà ni ọmọ tó bá dẹ̀ ti mọwọ́ wẹ̀ ó di dandan kó bá gbàjẹ́. ọ̀rẹ́ èkìlá kankan yẹ èmi lámọ̀nà tó fa gbogbo tó ń ṣẹlẹ̀. kò tiẹ̀ sí wàhálà ó wà nílẹ̀ wàá bá mi ná owó mi tí ìwọ náà bá ti tọ́jú bàbá oníbàbá èmi náà tọ́jú màmá onímàmá ó wà nílẹ̀ ó wà nílẹ̀ rẹ̀. ọ̀rẹ́ mi ni o burúkú owó ń bẹ lọ́wọ́ ẹ̀. Chief ẹ jẹ́ kọ́rẹ́ mi mọ̀ náà ẹ má kọ̀ fẹnu sọ ẹ sáré jẹ́ kó mọ̀. ọgbọ́n mẹni tó ní náà. Baby, o ti ṣe tán. Èmi náà ti fẹ́ máa lọ náà. mo rò pé ẹ ṣì máa relax díẹ̀ nínú. mo ti gba kọ̀ọ̀kan so nǹkan tí mo dẹ̀ fẹ́ lọ ṣe wá important so àfi pé tètè lọ láti lè lọ ṣe. ó tún wá dìgbà wo báyìí. màá pè é ẹ kí n bẹ wá chíǹjì kan ọkàn ní bínú pé bóyá kéré ni. kí ló wá fariwo tó tó báyìí. mi ò ṣe ní má pariwo láti ọjọ́ tí mo ti ń date mi ò gba dọ́là rí I wasn't expecting it $100. kí ni torí dọ́là ló ṣe wá ń ṣe báyìí. anyway cut nǹkan. ẹni pé wá jí gbé. lémi tí mo sún ẹ bá rè. ìwọ ló mọ yẹn o. mo joyin ó ní fún mi nínú owó yẹn lóòótọ́. ọ̀rẹ́ ti yé mi well done nice one o dọ́là pọ̀. èwo ló ń pè kí ló máa ń ṣe àwọn customer talk ní sùúrù mo ní mò ń bọ̀ mi dẹ̀ ní jẹun ni. hello I don dey come. How are you? mi mọ̀ pé yìí ni customer tí mo fẹ́ pick n sí ni mo rò bó ń pè mí. but kí ló dé kí ni mo ṣe fún ẹ mo ti ń pè ẹ́ láti ọjọ́ yìí ó dẹ̀ kọ́ ò bí kọ́ mi why. kò sí nǹkan kan mi ò sá fún yín. Fred ó dẹ̀ yẹ kọ́rọ̀ mi yé dáadáa o
because ó mọ̀ pé wọ́n nìkan ni mo ní feelings fún mo dẹ̀ rò pé ó máa understand me better má ṣe báyìí fún mi I want you. Esma, ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Torí feelings tẹ̀ ní sí mi gangan ni mo ṣe ń avoid yín. Esma, gbogbo lè ṣe láàrin ìgbà tí mo ti sọ fún yín. Ẹ ṣe wá ìtẹ́ bá tó. Ìṣẹ̀lẹ̀ dàbí first moment sí mi. Mi ò lè bá yín ní ìkọ̀kan ṣe papọ̀. I'm sorry ma. Igi mú jìnnà tó ẹ jù mí lọ gan-an mi rò bí mo lè mi ìfẹ́ orúkọ bẹ́ẹ̀ láàrin mi àti yín. Bẹ́ẹ̀ mo ṣe ń avoid it because the more tí mo bá ń wà pẹ̀lú yín tẹ́rìn mi feelings yẹn máa grow sí mi dẹ̀ fẹ́. So in a way to help you ni mo fi ń distance ara mi lọ́dọ̀ yín. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ Fred. Mú mi ẹ̀bí ti báwo ọmọ ọdún mélòó ni mí? Ọmọ ọdún mélòó ni mí? Nǹkan díẹ̀ ni mo gbà lórí ẹ̀ náà kò dẹ̀ sí nǹkan tó wà ń bẹ̀. Kò sí nǹkan tó wà ń bẹ̀. Oh, dẹ̀ má ṣe bẹ́ẹ̀ fún mi please. I love you. I want you in my life. Jọ̀ọ́ now. Fellow, I pay in the time. Beg customer. Fred, hello, hold on. Fred. Yeah, good morning, Jade. Ṣé lè tún máa bọ́ mọ́ mi lọ́wọ́ ni? Tí mo dẹ̀rọ wípé mo ti rẹ́ni kejì mi. Ìwọ Ọlọ́run. Wá ṣàánú mi. Ẹni lórí ìyẹn kò ní fìlà. Ẹni fìlà yẹn kò ní orí o. Ìbòlọ́wọ́ lè gbé yàrá bóyá kí n lọ tún yọ. Ó ti gara jù sọ́fẹ́ pa wá ni. Ó ti le jù. Àwọn ayíra ṣe ó wọ̀n yẹn tí ẹ̀kọ́ ni problem ti ní wà ní kí gbogbo nǹkan balance you understand kan increase salaries àwọn èèyàn kan ṣe gbogbo yìí ní gbogbo nǹkan tó fẹ́ fi excess ní ṣe kọ́ fi ṣe. Àmọ́ èyí tó ń dùn èmi jù ní gbogbo ẹ̀ ni pé yẹ kí Lumi cap ti increase tariff náà. Can you imagine eye tí mò ń gbé àwọn èèyàn láti Àjàdé Lẹ́kì nígbà tó ń tẹpo ní 500 naira per litre òun náà ni mo sì tún gbéyàn nísìnyí táwọn rẹ̀ po ní 1.5 per litre àná o lè believe ẹ̀ gbogbo owó tí mo pa ó dàbí pé mo kàn lọ ṣiṣẹ́ pé epo tí mo ra ọ kí n pa owó ẹ̀ padà ní o. lẹ́yìn tí mo pa owó. nǹkan tó sọ kémi náà bá a kẹ. o ní believe pé iye tí mò ń gbé èèyàn lọ àgbẹ̀dẹ transformer nígbà yìí náà mo sì ti ń gbèdì sí kò change. wẹ́ ọlọ́run á bá wa yanjú ẹ o. ṣé ẹrí pílọ̀tà máa ń ní nílùú yìí ni pé a máa ń fi gbogbo nǹkan fi kọ́ ọlọ́run lọ́rùn ṣé gbogbo nǹkan ọlọ́run máa sọ kálẹ̀ wá bá wa ṣe ni. àwọn ọlọ́run máa dìde máa ṣe é. ní sùúrù ṣe èṣù là bá fi kọ́ lọ́rùn. ó tọ́ mò ń bá yín sọ yìí. ọ̀rọ̀ wa ti gbá pé ká máa gbàdúrà báyìí torí wèrè ló pọ̀ jù ní gbogbo yín a máa gbàdúrà kọ́lọ́run lè kó sí àwọn wèrè yẹn. kò sí tábìlà fẹ́ ṣe má jà tanra wa. ẹ̀yin tèmi ó dà pé màá fi ilẹ̀ ń bíbẹ̀ mo ti ní ọ̀dà àdúgbò èyí dẹ̀ ni kí n tètè lọ. Baby. Mo kàn ní kí n dúpẹ́ lọ́wọ́ yín náà. Gbogbo tẹ̀yin ṣe fún mi, mo really appreciate it. Òkè lọ́wọ́ yín máa lọ. Agbára Ọlọ́run. Ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tí èmi bá lè mi fẹ́ ṣe tí mi dẹ̀ ṣe, Ọlọ́run á tún pèsè ìlòmíì tó máa ṣe. Kò lè dàbí o. Ọlọ́run ni. Wo mo fẹ́ ṣe oore kan fún ẹ. Mi ò fẹ́ fún ẹ ní ẹja jẹ mọ́. Mo fẹ́ kọ́ ẹ bí wọ́n ṣe ń sin ẹja tó ń sọdọ̀ owó ni. Kí àwọn ọ̀rẹ́ kí wọ́n lè máa jowú ẹ nígbà tó bá rí bó ṣe rí gbogbo nǹkan bó ṣe ń dùn fún. Mo rẹ́dí o. Condition kan ló wà ń bẹ̀. Torí ẹ̀yin obìnrin tí wọ́n bá gbẹ yín léyé tí wọ́n tún ṣoore yẹn fún yín tán ilé máa mú wọn kó jẹ́ gbọ́n ẹlẹ́kan máa da ara náà pé bàbá kan mọ́kan. Ládùúgbò gbogbo kan tẹ̀ ń ṣe fún mi. Ṣé o lè jẹ́ ká múlẹ̀? Ìmùlẹ̀ báwo? Ṣé o lè tó yẹn ni? Kó má bàa dà mí ni ọkàn mi á lè balẹ̀ pé a ti múlẹ̀ ó lè dà mí kódà tó bá tó ti gbà pé ká múlẹ̀ gan $1 million ti dúró fún un. Wow. Kú ọdẹ. Mo ṣe tán o. Kí légún mi ṣe tí ò fàárọ̀ jù. Má jẹ́ kí mi náà
wọ́n yẹ kí mi náà jẹ́ kí ó jáfara ní torí tí a bá ti ṣe lẹ́yìn sí ọkàn ti balẹ̀ nìyẹn owó fún ara ẹ náà máa gbádùn mi gan-an kò dédé díẹ̀ báyìí náà kò ní nǹkan kan ní kàn gbé díẹ̀ bẹ́ẹ̀ náà ní ìjọba òkè àwọn ti tó ṣé ń lọ bí oge. a ti yamulẹ̀ nìyẹn. ẹ ti tán. ló bá tán. mo rò bóyá a máa lọ síbi shrine àwọn ilé babaláwo yẹn. kò lè tó gbogbo wọn bá tá a ti ṣe náà ó ti tó nísìn ọkàn mi ti balẹ̀ gbogbo tí n bá ṣe fún ẹ mo ti mọ̀ pé ó lè dà mí gbogbo tí n bá dẹ̀ ni mo fẹ́ gbogbo ẹ̀ náà ni wọn náà máa ṣe fún mi. of course yes nínú àtúntò tó bá ti yọ ń bẹ hey I'm fully ready èmi kò lè wait láti máa lo Benz kí máa lo Ferrari. Chief kí lélẹ̀. kò sí nǹkan kan fọkàn ẹ balẹ̀. kí lélẹ̀. kí ni tó wà lára mi kí ni kí n wá ṣe ó nínà sọ ń fẹsẹ̀ mẹ́rin dáadáa báwọn òdì tó wà lórí ẹ̀yìn ló ń wò. Chief egbò lélẹ̀. egbò ìṣòwárí bó ṣe wà ní oore kan ló máa ṣe fún mi ó máa bá mi fi ẹnu lá. fẹnu lá kí ni kémi fi ẹnu lá egbò. Chief mi ò lè ṣe o bá my dead body. o gbọ́dọ̀ má ṣe ó ti léwu fún ọ náà ó ti léwu fún ẹ àkọ́kọ́ àti múlẹ̀. ìmúlẹ̀. ìkejì tó bá tó wá sọ pé ò ṣe tó bá ti ń bọ̀ ọ̀tá ẹ̀ àfi ọ̀nà tó bá lè mọ̀ láyé ẹ̀ tó jẹ́ pé o ò ní rí ojú ọ̀run sánmọ̀ tó bá ti bọ́ ọ̀tá tó bá ti rí ojú ọ̀run sánmọ̀ tó ò la ìyá rere. ìfẹ́ bá mi sọ̀kan báyìí ẹ̀ sọ lè fún mi ẹ̀ sọ pé kò tí mo máa ṣe lélẹ̀. ìgbà tẹ́mi náà ń fún ẹ lówó ìwọ náà béèrè pé kí ni mo fẹ́ fi gbà padà lọ́wọ́ ẹ. ilé yóò dá ilé mi ilé láìpẹ́ bá máa ṣe fi ẹnu láìpẹ́. ṣé nǹkan tó burú ẹ ṣe orí àwọn dín yẹn wàkàn máa ra afárá àwọn máa gbé àwọn dín yẹn pẹ̀ṣẹ̀ wọ́n máa lọ lọ́nà fún mi. ẹ má jẹ́ kí n láì jù ṣí fún mi. má jẹ́ kó pẹ́ jù ẹjọ́ ó léwu fún ẹ. tẹ́ bá ní kí n ṣe nǹkan mi mo lè ṣe bọ́ ilé ẹjọ́ chief ẹjọ́ má jẹ́. ṣé wàá máa lọ. ẹjọ́ tó bá ti wọ̀ ta tó ń wojú sánmọ̀ owó wìrì ni ẹ o. tèmi bá mi. ṣé n tí mo ní kó ṣe jàre ṣé wọn náà dẹ̀ ń gbowó ni. má bínú o má jẹ́jẹ́ o sọ àwọn dín yẹn wàá máa fi àwọn la yà máa ṣe pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ sílẹ̀ ni kó o lè kú tó o bá ti fẹ́ tó o bá ti lọ́ọ́ máa kú o wàá ya wèrè gan kó tó kú o ò ní ya wèrè báyìí ó yà bẹ̀rẹ̀ sí la kó kọ́kọ́ fi àwọn yẹn kó fi lá àwọn ìdí yẹn ìṣẹ̀dù kó sí nǹkan my baby my baby come on ló ń ṣe ń sìn ló ń ṣe ń sìn àwọn ìdí yẹn bẹ́ẹ̀bí àwọn ìdí yẹn náà ó kàn jẹ́ kí ìdí yẹn máa ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ lẹ́nu ẹ lọ́hùn bẹ́ẹ̀ ó tún ti wà ní owó nìyẹn ó tún ti wà yes ọ̀pọ̀ kan ló wà ní kọ́lọ́fín. Kí ló ṣe ẹ́? I'm fine, babe. You are not. You are not. You don't look fine and you are not acting fine. Why don't you ask me to fine? It's okay, babe. I said I'm fine. Alepo, I'm fine. Mojoyin. Ṣé o ti lóyún ni kò sọ fún mi ò ń ṣọmọdé náà? Àtúbọ̀tán ṣe kókó. Èyí ò bá ṣe láwùrọ̀. Àtúbọ̀tán rẹ̀ ni kí ó rò. Èyí ò bá ṣe láwùrọ̀. Àtúbọ̀tán rẹ̀ ni kí ó rò. Dédé o. Chief, we need to put an end to this. I can't continue anymore. Ó ti sú mi. Ṣé wàá ókè ṣá? Ṣé wọn kò tẹ̀ lọ wà? Tó dẹ̀ ń pariwo báyìí. A ti gbọ́ pé irú mi mo fi ẹnu mo fi lá egbò. Jọ nígbà tó ń fẹnu lá egbò yẹn ṣé ọ̀fẹ́ ló ń ṣe ni àbọ̀ ń gbowó?
No, sọ̀rọ̀ náà. Ṣé ọ̀fẹ́ ló ń ṣe ni àbí ṣe owó? Ẹ wo, ẹ jẹ́ kí n sọ fún yín níbi tí a bá dé. Mi ò ṣe mọ́. Ó ti sú mi. Kò sú àlà tó bá ti rí pé ó sú ẹ yẹn, a jẹ́ pé ilé ayé náà ti sú ẹ nìyẹn. Tí ilé ayé bá dẹ̀ ti sú yàn, èèyàn á kọjá lọ sọ́run. Tó bá tiẹ̀ wá lọ sọ́run straight, ó máa bí ẹ. Ṣùgbọ́n ilé ó máa ya wèrè, ó máa ráre gidi gan ni kó tó kú. Àbó ti gbà ẹ́ pàtí múlẹ̀. Chief, kò dá báyìí. Kí ló tẹ̀ ń ṣe báyìí fún mi? Chief, kò dá báyìí. Tó fẹ́ ṣe big ẹ̀, o gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan gbọ́dọ̀ wà níbẹ̀ ni. Èmi tí èmi gbé egbò sẹ́sẹ̀ tí mo dẹ̀ ń ná owó, o mọ̀ pé mi náà mo rọ́jú ni. So a máa manage ara wa ni. Díẹ̀ fọkàn balẹ̀ tó bá fẹ́ ni kò tún béèrè. O ti gbọ́? Nǹkan tẹ̀ ṣe fún mi yóò dáa. Nǹkan tẹ̀ ṣe fún mi yóò dáa. Kí ni mo ṣe fún ẹ tí ò dáa? Ṣé mo fi ya owó jẹ ẹ ni? No, mi ì fi ya owó jẹ náà. Kí ló ló fẹ́ tí mi ò ṣe fún ẹ? Bíbí, ó yá súnmọ́ mi kó wá fi ẹnu ńlá bó ti ń la. La kò la kò la kò dán. Má bọ̀. Oh my God! Wàhálà ní kíákíá. Fred, what is it you have to say? Mami sọ̀rọ̀ mo kú bọ̀ ẹ̀. Mi ò mọ bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ ni ọ̀. Ok, bẹ̀rẹ̀ níbi tó ti le jù. Ọ̀rẹ́ mi kan ló máa ń sọ bẹ́ẹ̀. Ibi tó ti le jù. Say something. Àwọn kì í ṣe bẹ̀rẹ̀ náà. Ok, àwọn Yorùbá ní ọ̀rọ̀ kì í tóbi títí àbí kó wo títí ká fi ọbẹ̀ ká fi gé. Yeah. Ẹnu iná la máa fi sọ. Sumisara. Yeah. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ èmi ò fẹ́ kó fi ṣe bínú. Though ó yẹ kí n sọ fún ẹ a very long time ago. But it's better late than never. Sumisara. Since the very beginning, tí mo ti meet ẹ, ni mo ti ní the strong feelings for you. I love you. Yes. Má bínú, mo kò ní láti rẹ́rìn-ín. Láti ẹ̀yin fi mi ṣe ẹ̀ náà. Fred, do you know what you want? Yes, I do. Kí ló ń ṣe? I know what I want. Mo mọ̀ pé torí mo jẹ́ English nǹkan tó ń sọ yìí. It's okay for you to feel that way. Ṣé láti ìgbà tí mo ti pàdé ẹ̀ ni mo ti nífẹ̀ẹ́. But ẹ̀rù kàn bà mí pé tí bá kọ ẹnu sí ẹ with your status and everything, ṣé ò ní máa wọ pé kí ló ń ṣe bọ̀bọ̀ ẹ̀? Maybe I'm okay sí ẹ or something. So wọ́n á wọ pé jẹ́ kí n wo mojo yẹn ó náà pé díẹ̀ ni ẹrù tí ẹ fi ju tèmi lọ. Pẹ̀lú ẹ̀ náà, I discovered that I still feel that same way for you. In fact, the way I feel for you now is stronger than how I felt for you the very first day I met you. I think I'm loving you by the day. Fred. Yeah. I don't get this. You are a man, and you should always act as one. Because kò yé mi tó bá jẹ́ pé mo join tó ti gbà fún ẹ. If you had married her, ṣó máa padà wá lẹ́yìn wa máa ask me right out ni. Make it make sense. That would be a lifetime nightmare. I swear. Ọlọ́run tó ní pé èmi àti ẹ máa padà wá báyìí náà ló ní pé kí mo join má gbà fún mi. Sumisara, I've searched everywhere.
mi ò rí ẹnì kankan tí heart mi beat fún the way it beats for you. Can you please be a part of me? Please. Please. Can we be a thing? Thank you, Ushekon. Thank you so much. Thank you. Oh my days, babe! Look at my ring. Kí ni a ti rí? Ó mọ nǹkan ni. Ṣé àwọn girls tẹ́ pé tó bá fẹ́ sọ̀rọ̀, wọ́n máa fọwọ́ júwe, wọ́n máa ṣe báyìí, wọ́n máa ṣe báyìí. Ó mọ máa wò pé kí ló máa ń ṣe àwọn eléyìí. Àṣebóyè wá rírè. Who is the lucky guy? Just tell me. Ẹni tó mọ̀. Dami. Ṣé senator àbí honorable? Kíni? Táwa ni sọ fún mi náà. Ayọ̀ tó wà ní Magodo. Kíni? Ẹyẹ baka sí finish. Kadi méjì kò kaka Okay, Táwa ni, just let me know. Ta lẹ́ni yẹn. Okay, Damola mo. Babe, Táwa ni ta ni? Sọ fún mi. Anyways, Fred. Are you for real? Fred, Uber driver. Ordinary Uber driver, babe, you must be kidding me. No? Báwo ló ṣe máa stoop so low láti lọ fẹ́ irú Fred yẹn? Cabman. No. Mo wà so disappointed in you, babe. Mo jọ yẹn kí ló mú ẹ? Ṣé o sì? My life, my choice. I decide what I want for my life. Ṣorí ó lè wùn mí kí n lọ ní generator boy àwọn onífíìmù ló wùn mí fẹ́. Bó ṣe máa ń wùn mí nìyẹn. Nǹkan tó wùn mí kò lè wùn ẹ́ láéláé. Cabman lásán ló jẹ́ fún ẹ. Multimillionaire ni lójú tèmi. Should you understand? Excuse me, kò dẹ̀ lẹ́yìn láti máa ṣe congratulations. Time is waving by, you must catch it. Time is waving by. Kò sí bá ṣe lè ṣe o, ìgbà ẹni kò ní kọjá ẹni. Ẹwà ayé mi ló Kò sí bá ṣe lè ṣe o. Àṣé òótọ́ ni pé aago aláago ṣe é wò ṣiṣẹ́. Àṣé òótọ́ ni pé ẹni tí kò bá mọ bí tẹ́gbẹ́ ti lásàrè àsápajúdé. Torí pé mo fẹ́ bá ẹgbẹ́ pé, torí pé mo fẹ́ bá ìgbà mu, torí pé mo fẹ́ lo nǹkan táwọn ẹgbẹ́ mi ń lò. Mo sáré títí mo kó sí pápẹ́. Mo jí àjímú fi ẹnu la egbò. Lọ́rùn ọ̀rọ̀ rẹ̀ kò ṣeé sọ síta, tí mo bá sọ màá kú. Tí mo bá tún sọ náà tí mi ò bá kú, tí àṣírí bá tú, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa pè mí lóríṣiríṣi orúkọ. Ọlọ́run, tí mo bá tún tún ayé wa, màá tún yọ̀. Kò sí bá ṣe lè ṣe o, Ó ṣe láìpẹ́ ìgbà ẹni kò ní kọjá ẹni. Mo jọ rọ́jú lọ́nà àjòyí kò ṣọ́ra. Mo joyin. Ó bá rọ́jú lọ́nà àjòyí. Ṣé ìgbà wo ló ní cup tí mi ò mọ̀? Ṣé lọ mix codeine papọ̀ ni? Ó máa ti mú tán. Mo joyin. Ó ti bẹ́. Mo joyin. Gbogbo tó dọ́kọ́ ni wúrà ọ̀rẹ́ mi.
ọ̀rẹ́ mi, mo mọ̀ wípé ìwọ ló máa kọ́kọ́ rí lẹ́tà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo àdúrótì mi. Gbogbo bó ṣe ń guide tó ń advise mi láti má jẹ́ kí n ṣe ẹsẹ̀ gbé. Ó ṣe gan-an ni. Ṣùgbọ́n mo ti ṣàfarawé dáràn. Sẹ́ni tọ́jú bí tó introduce mi sí. Egbò ló ní kí n máa lá bí òde lè sọ síta. Torí pé mo ti bá a múlẹ̀. Àti wípé ọmọ aráyé aṣọ mi lórúkọ tí mo bá tún kígbe síta. That's why I decided to end it. Jọ̀ọ́, má sọ fún màámi, má dẹ̀ fi lẹ́tà yìí ràn màámi àbí any of my family members. Ire o, èmi àti àpàdé lọ́run ó dàbọ̀. Orí ẹni là ké pé àkórí ẹni wíjọ́. Orí ẹni là ké pé ká má ṣe ìkórè olóyò. Ìmọ̀lẹ̀ àtúnkàlọ̀ lójú ọjọ́. Ìmọ̀lẹ̀ àtúnfòye sójú ọjọ́. Àtòrí láyé táwa yìí o. Ó fi lọ́ fi bọ̀ bí ẹ̀pọ̀n àgọ́ ni o. Ìkà ológun owó agbáyà ẹ ti lò gba àwọn ọmọ yín mọ́ ìgbà táyé àwọn ọmọ yín bá wá bàjẹ́ lọ́jọ́ iwájú ẹni ẹ kiri kan lọ́nà ọ̀run èpè lọ́mọ máa ṣẹ́ fún yín. ẹ gbọ́dọ̀ ìjìnlẹ̀ ẹsẹ̀ yín dà ẹ̀yin olè burúkú yìí. You, my God, I'm highly disappointed in you. You, oh my God. Jubri báwo àwọn tó fún ẹ lórúkọ ni mo blame ìwọ ń jẹ́ Jubri orúkọ oúnjẹ tó tó yẹn oúnjẹ ìwọ tó yẹ kó máa dá sára ẹrù èṣù lọ́ọ̀lù ẹ páàkì ẹ̀ kí lè bá rọjọ́ fún bàbá àgbàyà àwọn ẹgbẹ́ ọmọ yẹn máa fẹ́ fi ṣòfò owó. My God. Torí pé àní kò sí bá ṣe lè ṣe o. Túnmísọ́lá. Ìgbà yẹn ni kò ní kọjá ẹ̀. Mo mọ̀ pé ikú ọ̀rẹ́ dùn ẹ́. I know. Kò sí ẹni tí ikú mojú yín ò dùn. But o ò lè máa fojoojúmọ́ máa sunkún máa ronú. O ò jẹun, o ò sùn, o ò bẹ́ anybody sọ̀rọ̀. You need to move on. You need to move on. Òun ké everyday. Ṣé kó sunkún láti onídọ̀là kó ní kí mojú yín padà o? Ó dùn everybody. But you need to share up and move on. I feel like I killed Joey. No, don't do this to yourself. I don't think I can get over this energy. It's okay. You can, and you will. But no. You can't beat yourself about this. It's not like people who want to shift your relationship. Oh, man, now. It's more journey for her. No, she no look what you. Show you. But if you call her to pull up on it, it's okay. Stop crying. It's okay. Yeah. I like the smile. So now to the good news. Mrs. Damola Ijayegbemi. Kí ló tún ṣẹlẹ̀? Ní sùúrù. Ọkọ mi bá ń ṣòro. Ní sùúrù. It's for something good. Yeah. Okay. She got me a job. Really? I swear. Ìgbà wo ló wá ní kó wá bẹ̀rẹ̀? Ṣó ti mú ẹ? Oh, cause I'm láti jọ ẹ ni. Mo fẹ́ kó jiná tán kí n tó dá ẹ lóhùn. We've been on it for like 2 weeks now. Really? Yes. So. Mo ti rí iṣẹ́. In fact, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́.
Congratulations, and it's a good one. I know. With lots of packages. Really? I'm gonna have an official car as well. Are you joking? 1 million per month. Congratulations, baby. With several other benefits. Really? Yeah. OLORO won leni pon need dem come they submit CV me everything. One interview. Me interview be like 3 stages. I swear. That's a good one. It is a good one. You deserve this, you know. Yeah. Congratulations. Thank you. Ṣorí ọ̀rọ̀ àwa méjèèjì ó máa ń dá mi lọ́rùn. Ìrìnàjò wa ó kọ́ mi ní ẹ̀kọ́ tó pọ̀ gan. Ó jẹ́ kí n mọ̀ wípé àsìkò ó ṣe kókó nínú ayé ẹ̀dá. Ẹ̀dá gbọ́dọ̀ máa ṣe sùúrù. Gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò. Bó ṣe mọ̀ pé tó ráwa èèyàn àkí mọ àsìkò tí nǹkan máa ṣẹlẹ̀ a máa ń kánjú jẹ̀dá lọ. Ṣùgbọ́n dákẹ́dà máa dúró de àsìkò ẹ̀. Ọlọ́run ò gbàgbé anybody. Àsìkò tí nǹkan bá yẹ èèyàn lọ́nà máa ń ṣe fún yàn. Òun lọ̀rọ̀ Mojoyin fi dùn mí. Ó kánjú ju kádàrá lọ. Kò dúró de àsìkò ẹ̀. Àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ ká wà láyé, tó jẹ́ ká wà láàyè, tó dẹ̀ jẹ́ ká witness àsìkò ire tó bá wa yìí. Thank you for staying with me. Thank you for loving me. Thank you for loving me too. I love you. Love you too. Ọ̀pọ̀ nǹkan mà ló pamọ́.